Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ní tèmi máa ń ṣe lórí social media, òun náà ni pé mo máa ń kọ́ wa pé kí ni àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ kó tó di pé ayé wá di ayé olóyìnbó. Torí tá a bá ṣe àkíyèsí, a rí pé àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ ó sàn ju ti ìsìn tá rò pé ó ti dayé ọ̀làjú lọ. Ìgbésí ayé àwọn baba wa láyé àtijọ́ tá bá wò, a rí pé ó sàn ju ti ìsìn lọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní ìlú Èkó, a sọ pé tó bá yẹ pé bàbá òun kọ́lé sí Èkó ni, nǹkan bá má rí báyìí fóun pẹ̀lú táwọn landlord tó ń fojú òun rí. A máa blame àwọn bàbá náà pé wọn ò kọ́lé sí ìgboro Èkó. Ẹlòmíì tó wà ní Ìbàdàn, a máa ní wàhálà àwọn landlord pọ̀ tí ó bá kí ń ṣe pé bàbá òun ò kọ́lé sí Ìbàdàn ni. Ọ̀rọ̀ bá má rí báyìí fóun. Bákan náà ni ó ṣe jẹ́ ní gbogbo àwọn ìlú tó jẹ́ ìlú olókìkí nílẹ̀ Yorùbá. Ó yá ìwọ ọmọ tó wá ń sọ èyí, ìwọ yẹ ara ẹ wò, ibo ló máa kọ́lé tiẹ̀ sí? Ìjẹ́ bó ṣe ń ba lọ yìí, ìjẹ́ àtàbúlé àti igbó, ìjọ lè kọ́lé síbi kankan. Torí ó ń bú àwọn bàbá tó yẹ pé wọ́n kọ́lé sí ìlú òkè, ìlú tí ò tí ì lajú nígbà náà. Ó túmọ̀ sí pé ayé àwọn bàbá yẹn gan, ó fẹ́ dà ju ti ọ̀pọ̀lọpọ̀ wa láyé ìsìn lọ. Ní tó sì ṣe sábàbí àwọn ọ̀rọ̀ yìí, òun ni pé gbogbo àṣà wa tó ṣe ká máa gbé lárugẹ, òun ni àwọn òyìnbó náà ti fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí náà ti fi gbà lọ́wọ́ wa. Ní tí ò ní jẹ́ ká gbé rí, àwọn àgbèlé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn. Èyí lèmi máa fi ń kéde pé ẹ jẹ́ ká padà sórí àṣà tiwa-n-tiwa. Nítorí pé tó bá yẹ pé àṣà tiwa là ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rí báyìí kò ní rí báyìí. Èmi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn, mò ń sọ̀rọ̀ nípa àṣà ni. Jẹ́ ká máa gbàṣà Yorùbá lárugẹ. Tá bá wo agbo eré orí ìtàgé ilẹ̀ Yorùbá, a rí pé bó ṣe wà kọ́ ló yẹ kó wà. Àṣà òyìnbó lọ́pọ̀lọpọ̀ wọn náà máa ń gbé lárugẹ. Báwo wá làwa Yorùbá, báwo la ṣe fẹ́ ṣe tí àṣà wa ò ní parun? Èyí ló fà á tí Dr. Lékan Sàlámì tó fi fa ara ẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa gbé àṣà Yorùbá lárugẹ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ogun kan ni mo wá fẹ́ kọ́ wa lónìí ká máa lò fún àwọn ọmọ wa, káwa náà ká sì máa lò fúnra wa. Wípé àwọn òyìnbó wọ́n ń ta oríṣiríṣi òògùn, wọ́n ń ta worming, wọ́n ń ta kíní kan, wọ́n ń ta kíní kan. Kí làwa Yorùbá, kí là máa ń lò kó tó di pé òyìnbó dé tí àrùn inú àbí àrùn àyà tó bá ń ṣe èèyàn? Òní tí mo mú wá nínú fídíò yìí. Tí a bá wá ìgò kan, tá a bá wá èso kan, èso yìí Yorùbá máa ń pè ní ẹ̀pà ikún. Ẹ̀pà ikún yìí, ó máa ń dàbí iṣu, ṣùgbọ́n ó kéré. Ní tí mo sọ pé ó máa ń dàbí iṣu ni pé òun náà ní èpo lára. A wá bó èpo ara rẹ̀, òun kéré bí àlùbọ́sà. A bó èpo ara rẹ̀, tá bá bó èpo ara rẹ̀ tán, a wá gé kéékèèké, a kó sínú ìgò kan. A wá wá álọ́mù blue. Tẹ́ bá dé ilé ìwé ọmọ, ẹ rí álọ́mù blue ńbẹ̀, wọ́n máa pè ní somitoro. Ẹ wá lọ, ẹ dà sínú ẹ̀. Ẹ wá wá omi dùn, omi ògì, ẹ dà sínú ẹ̀. Bẹ́ẹ̀ bá rí omi dùn, omi ògì, ẹ lo ẹmu funfun, ẹ wá dà sínú ẹ̀. A gbé pamọ́ fún ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ mẹ́ta, ó ti di mímu. Òògùn aràn ti Yorùbá nìyẹn.